welcome. Bí ẹranko ló ṣe ń gbé orí tó sá kiri. Ìyá Àjàràbùkà. Ìyá rédèrèdè, ìyá rádaràda. Ìyá tí ń bá yí ọmọ lọ́mọ jẹ́ àtọmọ tiẹ̀ gan. Wàá máa dágbé bí ẹranko ni màálù ni ẹ́. Ọláníyì Samuel, how are you, my darling? Wàá dágbé bí ẹranko ni. Ọ̀gá olórí ibú ni ẹ́. Olórí ibú ni ẹ́. Tó kú bá Abọ́dẹrìn, ẹni àìjírí ẹni àìjíkò. Olórí ibú ṣán. Ìyá Àjàràbùkà, ó jó ẹ lára. Ó bá sáré pè, ó tún bẹ̀rẹ̀ sí ní pe arọ kéṣe. Ìyẹn kàn ń sọ fún ẹ, ìyẹn gan mú ẹ rẹ́rìn, ó mú ẹ ṣeré lábẹ́lẹ̀. Torí pé ó mọ̀ pé wọ́n ní Ìyá Àjàràbùkà. Ó mọ̀ pé ìwọ gangan ní orin yẹn, ó mọ̀ pé ìwọ lórin yẹn bá wí látòkè délẹ̀. Olórí burúkú ẹlẹ́nu papọ̀, onísìgá ọ̀ràn. Ó ti wọ kómà látàná, kò lè sùn kò lè wo. Kò dárúkọ ẹ, èmi dárúkọ ẹ. Orin yẹn bá ẹ wí látòkè délẹ̀. Orin yẹn ó bá ẹ wí látòkè délẹ̀ tó kún bọ̀. Evergreen lórin yẹn. Evergreen lórin yẹn. Exactly bó ṣe rí lórin yẹn ṣe describe ẹ. Ò dáa nílé, ò dáa níta, màálù ni ẹ́. Eléwé ń jewé ẹran lásán ni ẹ́. Orí ẹ yí òróòrùn sa obu nínú obu níta ò ní kankan. Wọ́n tó wọ̀, wọ́n tó rí, wọ́bi tó lọ. Nígbà tó ọmọ ẹ bá ti lù ẹ́, tó ti fẹ̀ṣẹ̀ lù ẹ́, ó sáré ni, wàá sáré ra tíkẹ́ẹ̀tì, wàá máa lọ sí tọ́kì jàbàjàbà. Á lù ẹ́, ọjọ́ kan ó lù ẹ́ báyìí, ojú ẹ pọ́n. Ó mọ̀ parí lórí kíní. Ìwọ lórí onílé mẹ́ta tọmọ ẹ̀ ń gbélé ẹ̀. Kí ni ìyẹn fi kàn ẹ́? Tọmọ mi bá ń gbélé mi tí mo nílé mẹ́ta, tí ọmọ mi dẹ̀ ń gbé nílé mi, kí ló fi kàn ẹ́? Ìwọ tó ò ní kankan kọ́, tó ò ní anything, tó jẹ́ pé irọ́ ni ṣá àtúrọ̀ tàbí bí èlùbọ́. Arọ we use mama song for mama, so definitely. Àná ló ti ń lò fún ògbọ́n ni. Kò rí nǹkan kan sọ. Ó ní mo gbé báńgù sọ́rùn. Ṣọ́rùn ẹ mo gbé sí. Ṣèbọ́rùn mi ni. Kí ló wá kàn ẹ́ ń bẹ̀? Ìwọ tó kó gbogbo àtijọ́ tí obìnrin tó ń ta àwọn replica yẹn tó ti kúrò nínú láìfẹ́ láyé ẹ̀ ti bàjẹ́, tó ti sọ̀tọ̀ oko àṣetánì tó sọ́lù ẹ́ lẹ́ẹ̀mẹ́ta. Kéèyàn dìdí lọ sí Mẹ́kà kó lọ so oko àṣetánì lù ẹ́. Kéèyàn dìdí bọ́ sí stúdíò kó ṣorin fún ẹ. Ìwọ ni lórí ìkànnì. Abaniláyé jẹ́ abaniláyọ̀ jẹ́. Ó rí bó ṣe rí ni. Mo dúpẹ́ pé orin yẹn ó wù ẹ́ lákìyẹmí ara. Ó wù ẹ́ lákìyẹmí ara. Kò sí nítorí yẹn fi bá mi wí rárá. Lẹ́gbàá òróró ọ̀rọ̀, how are you my sweetest heart? Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Ìyá Àjàràbùkà ni. Ìyá Àjàràbùkà tó kú bọ̀, olórí ibú, ọmọ àlè, ọmọ gàmbó. More grace to you. Bó ṣe bí ìyá ẹ̀ ṣe ń jẹ̀gbẹ́ níwọ náà máa jẹ̀gbẹ́ kù. Ọmọ Yáyì tí ń jẹ̀gbẹ́ àtúrọ̀ tàbí bí elélùbọ́. Ayé ẹ máa ta pàwọ́. Àṣorí yẹn dùn ẹ́. Àwọn ẹrú ikú ẹ wọ́n bá ọ ti ń já pàtì. Orúkọ kò sá kọ́rúkọ ọ̀hún. Owó tó bá pọ̀ orúkọ ni owó fẹ́ ilẹ̀ àmàgà ìwọ tó dìgbà tó bá dárúkọ ẹ. Nígbà tí wọ́n sọ pé tí wọ́n ò dárúkọ mi tó ilé onílé mẹ́ta tọmọ ẹ̀ ń gbélé ẹ̀, ṣé owó yẹn ò jọ tèmi? Àwọn tó mọ̀ mí ò mọ̀ mí tó kú bọ̀, ò mọ̀ mí. Very predictable. Ànójó ó wọ̀ lákìyẹmí ara. Tó kú bọ̀. Ó lè sùn mọ́jú. Ó mà gan ìwà pẹ̀lú ìwà. Kò lè sùn. Àwa ń wọ àkàrà.
àwa ń wọ àǹkàrá bẹ́ẹ̀ ni yes Láyọ̀ you can say that again very predictable ohun àtẹlẹ́nu pápó arọ kéṣe mo ti dúpẹ́ mi ò tiẹ̀ ń ṣe nọ́ọ̀sì mọ́ mi ìríṣẹ́ senior carer gan ṣe ordinary carer náà gbà mí fún bọ́ tó mo sì ń ṣiṣẹ́ Olúfabrics how are you mo sì ń ṣiṣẹ́ at least wọn ò dáwó fún mi lórí ìkànnì yìí wọn náà dáwó fún jù bó ṣe bá dé wọn á dáwó fún ẹni owó mi wà nínú gbogbo owó tó fi ṣe bá dé àtijọ́ tó ti ṣe bá dé tí gbogbo ogo ẹ ti wọ́ mi tó ti pòṣù pa àtijọ́ náà ò mà rí bá dé ṣe mọ́ ò rí bá dé ṣe mọ́ ogo ẹ wọ́ mi aláṣọ 15,000 fi ṣe bá dé oláṣọ pọ́pù ọ̀ràn torí pé mo fi pọ́pù ṣòkú ìyá mi ó ṣàfẹ́ wọ pọ́pù àfìgbà tó lọ wọ pọ́pù ọ̀ràn sórí tó kú bọ̀ yẹ́yìn ìyá ẹ̀ padà ọmọ òfò nìyẹn àyàmẹ̀mí náà ní àyìn kọ́bọ̀kọ́bọ̀ yẹ́yìn ìyá ẹ̀ padà yẹ́yìn ẹ̀ padà kó lè dáríjì ẹ kó lè súre fún ẹ nítorí tàbí sí ìwà ìsì how are you ìyá mi God bless you ohun tó ń ṣe ìrádaràdá ti pọ̀ jù nínú ọ̀rọ̀ ẹ ló wá ń ṣe wọ̀nyí ló ń já wọ̀nyí ó lọ lé wọn o ó bú wọn nìbàdàn o ẹ̀gbọ́n ní ó náà ó gbọ́mọ lọ́wọ́ màá gbá wọn ọmọ yẹn lọ́wọ́ ẹ mo tún sọ lẹ́ẹ̀kan sí màá gbá wọn ọmọ yẹn lọ́wọ́ ẹ màá gbá náà lọ́wọ́ ẹ màá gbá Déwálé lọ́wọ́ ẹ ká sọ ayé àwọn ọmọ ọlọ́mọ dírádáradá máa kó àwọn ọmọ yẹn kó lọ́dọ̀ ẹ each time táwọn ọmọ yẹn tó bá ti tún ọ̀ sí lọ́dọ̀ ayé wọn máa ń da tó bá tún ti kórí burúkú ẹ wá ṣe làwọn ọmọ yẹn náà máa lù ẹ bí ìbàrà ọjọ́ tí Wálé lù níbí yìí tó lù àánú ẹ ṣe mí Láyọ̀ gbé náà Láyọ̀ gbé she did bad day bad day ló ń ṣe kì í ṣe birthday bad day ló máa ń ṣe lọ́jọ́ ayé ẹ ọjọ́ tí Wálé lù tó fún lẹ́sẹ̀ lójú dóò ló gbọ́ tọmọ mi pé mi tó pé hàn shut up Wálé ló sanwó lé yẹn ò rí bá ti ṣe òrọ́ náà gbégbà kí ló ń ta ewé ọjọ́ tó bá ti wá ní ọ̀dà méjì á wá jókòó síbẹ̀ á fẹ́ òbò tí á máa kọ́wọ́ sí ìdànkan á máa ṣe wọ̀n ìwọ ló ṣiṣẹ́ wọléwọlé ó lọ sílé ẹ̀kọ́ wọléwọlé ó lọ sílé ẹ̀kọ́ apps kò sí kankan tá a rí sátífíkẹ́ẹ̀tì ẹ̀ tó kún bá bọ́dẹ̀ ní ayé ẹ̀kan bò tí dànù ṣóòdẹ mọ mo rò pé kàn tiẹ̀ máa dákẹ́ pé àákàn gborin yẹn àkànṣọ fáwọn èèyàn lókùlókùlókùlókù lábẹ́lẹ̀ á pè wọ́n kò dárúkọ mi o ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ kì í ṣèmi ló ń bá wí bẹ́ẹ̀ ni olùwà àṣebó gbé àwọn èèyàn kì í wo fẹ́ wọn kì í ó gbé náà tó gbogbo ojú ẹ̀ tó mi ń dà wọ̀rọ̀ ń bì báyìí tó ń dà wọ̀rọ̀ ń bì ojú kan ibi méjì lomi ti ń dà nínú ojú ẹ̀ nígbà tí Wálé lù ú lórí burúkú ọmọ àlè tọmọ ẹ̀ ń lù ú bó ṣe ṣe yá ẹ nì ìborúkọ ló ń pè yàtọ̀ pé yáàyì wọ́n ti bí àwọn agbẹ́ lọ sí nursing home ní nursing home tó sanwó ẹ̀ ó jẹ̀jọba títí ó jàjọba lólè ìyá ẹ̀ jàjọba lólè ìwọ gan jàjọba lólè títí dìsín ọlọ́run orin yẹn wù ẹ́ lákìyẹmí ara I cannot but kíkan wo pé ayé ọmọ yìí máa dira dáradára o ṣé mo rò kó bá sọ pé wo ẹ ṣá kì í ṣàwọn ló ń bá wí o ẹ má sọ kankan pẹ́ o tó bá tiẹ̀ ríyàn tó jáde tó sọ gbogbo ẹ̀yin kan ní comment mo ní èmi kọ́ ló ń bá wí kó kọ̀rọ̀ aṣọ lábẹ́lẹ̀ kó wá jáde lánàá ó kọ̀ wá máa ṣeré pé ní pé ò tiẹ̀ rí kó má tiẹ̀ sọ pé ò rí ìwé náà gbé kiri ọ̀nà bá wí ohun ọmọ ká ohun ọmọ òun download ẹ̀ àwa gan download ẹ̀ ìwọ ní kọ́kọ́ ló download toró rí ẹni Yínká TNT ayé a máa lọ síwájú ó mọ ní Adamáyọ̀wá God bless you ọmọ mi tó gbáàsì ọmọ mi alálùbáríkà Adamáyọ̀wá alùbáríkà ESABOD aláyé bàjẹ́ ó lè gbé wírí ó lè ní ESABOD ó lè kò lè mú mọ́ra àṣìlára ẹ̀ gbóná kára ẹ̀ gbóná wìrìwìrì
she says but she downloaded the song ó tún wá yá náà ń gbọ́ òun kàn gbọ́ bí díẹ̀ ń bẹ́ẹ̀ ni irọ́ pa ẹ́ kú ó gbọ́ báyìí ó sunkún ni ó gbáríbó gírí orí ẹ bẹ́jẹ̀ gbà ẹ̀ rí bó ṣe bẹ̀rẹ̀ orí yẹn ṣe ló kọ́kọ́ sá lọ sínú tọ́ílẹ̀tì tó kọ́kọ́ lọ yàgbẹ́ gbígbóná onílé tọ́kì ọ̀rọ̀ gbà láti 2019 ló ti ra bẹ̀ who cares ó bá rà lánàá. Yes, Yinka TNT, may God Almighty continue to show you great mercy in the mighty, or in all you do, in the mighty name of Jesus. Ọmọ mi, Yinka, the golden lady. Yinka lọ̀gá lórí ìkànnì yìí. Yinka lọ̀gá olórí burúkú ESABOD. Ever ní 350,000 rí wàá máa pèrè ẹ ní kíní torí ẹ ló ṣe fẹ́ já Yinka bọ́. 1.7 million followers, authentic, organic followers, tí wọ́n kì í fake ẹ̀, tí wọ́n ń ṣe fake, tí wọ́n kì í lo fake profile lórí ìkànnì Yinka. Ìyẹn ló dùn ẹ́. Ọjọ́ tó bá ní 500,000 followers, màá wá ṣe show fún ẹ. Màá fi kì ẹ́. Òní. Àwọn ìrúgbẹ́rúgbẹ́ tó wà lórí IG tó ń fọ́lù ẹ̀ àwọn olóṣì tó jẹ́ pé wọ́n tún máa fowó wọn ra pẹ́pẹ́yẹ fún ẹ tí bàbá tó bá réyọ̀ kan àní tó bá ra one rose tó jẹ́ 7p báyìí olórí burúkú ESABOD afẹ́ ilé forí gbógiri ó lè bẹ́gibẹ́gi àwọn pàǹdà tó ń kólé ẹ lọ́wọ́ pàǹdà of the highest order àwọn pàǹdà tó ń tà ní 5,000 naira ní Nàìjíríà gbogbo design tó ní ló wà nínú ṣọ́ọ̀bù Adébùwárí ní section tó ń tà ní 5,000 ní gbogbo nǹkan tó kó sọ́rùn yẹn kò sí gold ẹyọ kan tó ti ń wọ̀ láti 2016 tó fẹ́ ní shape bíi diamond tó gbé sọ́rùn lánàá yẹn ìyẹn nìkan ni gold tó ní láyé ẹ̀ tó kún bọ̀ ò ní nǹkan kan. Wọ́n ló máa rẹ́ni tán dó pa ó wà ń bẹ̀ ńgbà tán dó everybody nítorí pé wọn ò dó ẹ so láti bá lọ wá bí tán ti ń dóyàn ó ní pàǹdà sọnù olórí burúkú ṣe báwa tiẹ̀ ṣì bá ń sọ pé àní gold àdẹ̀ lówó ṣùgbọ́n aláwọn ọmọ alálùbáríkà aláwọn ọmọ tó jẹ́ pé wọn kì í lù wá aláwọn ọmọ tó jẹ́ pé wọ́n rí tajé ṣe aláwọn ọmọ tó jẹ́ yí pé aṣàwòròdẹ ló lò a ní àwọn ọmọ tó jẹ́ pé ọwọ́ wọn báyìí wọ́n fi ń ṣiṣẹ́ àwọn ọmọ wa ò dẹ̀ kí ń dà wá láàmú fún anything nothing àdẹ̀ tí àwọn ọmọ wa gbọ̀ngbọ̀n àjọmọ ọlọ́mọ gbé àlọ́jọ́mọ ọlọ́mọ gbé àlọ́jí graduation ọmọ ọlọ́mọ gbé bíi ti tiẹ̀ kò síjọ́ tí mo wá sunkún bíi pé ẹ tọrọ owó fún mi ìwọ ni bó bá máa jẹ wọ́n máa dáwó fún ẹni bó bá máa tọ̀ wọ́n á dáwó fún ẹni bó bá máa ní flight wọ́n á dáwó fún ẹni bó bá máa ṣe báde wọ́n máa dáwó fún ẹni wọ́n á dáṣọ sí ẹ lọ́rùn ni wọ́n á lọ fowó wọn ra 925 fún ẹ wọ́n á gbé sí ẹ lọ́rùn wọ́n lé olórí burúkú atúrọ́ tàbí èlùbọ́ ìyá àjàràbùkà onídìí triangle ọlọ́yàn pàǹdọ̀rọ̀ bí mo ṣe da ọyàn mi sílẹ̀ tó tún gbé sókè yẹn ó bí ẹ nínú arọ kéṣe torí pé ọyàn tiẹ̀ ó dé sàlẹ̀ ikùn ẹni ikùn ẹ báyìí tó bá máa gbé báyìí wà á kọ́kọ́ gbé ná bíi pílò yìí ni ọkùnrin tó bá máa sùn á kọ́kọ́ ká ikùn ẹ sókè náà á kọ́kọ́ ká ìtótó báyìí why can't you go and do something to your tummy arọ kéṣe ikùn ẹ yẹn ń tìyàn lójú wo weight ẹ bó ṣe rí wẹ́nu ẹ bó ṣe rí you are gaining weight by the minute nífà pé ó lẹ́sẹ̀ kan ò mí pé kò má smart lọ wo fídíò kan tó wà lórí kinní mi àwọn ẹni tí ò lẹ́sẹ̀ rárá gan ń ṣiṣẹ́ ẹlẹ́sẹ̀ kan gan pàápàá ó ń rúpọ̀ ó ń ṣiṣẹ́ tó smart pẹ̀lú ẹ̀ arọkẹ́ṣe lọ wá nǹkan ṣe síkùn ẹ̀yẹn o anyway ṣé o ti wà depressed náà òró kódó látijọ́ tí Priskes ti dó ẹgbẹ́ yìí Priskes ọmọ ọlọ́mọ ó sá omere pé yéè ṣé nǹkan tí mo bá sì ní gbogbo ọjọ́ ayé mi rè yéè ó gbére pé I no dey do again I no dey do Priskes ègbére ó sì ń dárò dọ́là she still money ó ti mú ọ̀nà ọjọ́ tí kè kúrò nínú ayé òun ọmọ ọlọ́mọ kò ní wá ti ṣe ààrẹ ìyá yà wówó ó yà mú yàwó ẹ̀wà níyàwó èdè báyìí
kì mọ́ ìyàwó ẹ̀ báyìí kíá ìyẹn bímọ ọkùnrin kalẹ̀ ni olórí ibú ó fún ní ó tiẹ̀ rí bó ṣe rí tí wàá máa fọkùnrin ní ultimatum tí ò bá lè wá sí Glasgow tí ò bá lè wá ẹni tí ò ní nǹkan kan ìwọ tó lè fúnyàn níwèé ò ṣiṣẹ́ kó wọ inú àkáǹtì ìjọba owó bàbá ló ń gbà gbogbo owó tó ń ṣe gbogbo àwọn jollof rice nǹkan kan tó náà ń ṣe kò wà káǹtì HMRC ṣé wọn ló fẹ́ múyàn wá ó mọ iye tó fi múyàn wá ìbáwá tiẹ̀ múyàn wá láti Nàìjíríà ó mọ iye tó fi múyàn wá arére jẹ fámìlì tá a fẹ́ ọláwá wọn rí ni fámìlì tá a fẹ́ ọláwá wọn rí àwa fi ọlá wa a fi ràn wọ́n táwọn náà dẹ̀ tún fáìn ó rí bọ́ ṣe ń dọ́bí gòlògíà lórí ibú ta ni wọ́n fẹ́ rí ta ló súnmọ́ ẹ táyé ẹ̀ dáa àwa fọlá tiwa a fi ràn yàn àwọn tá a fọlá lẹ́yìn ìgbà tí tá a mú ìyá wá àmọ́mọ́ wá gbogbo fámìlì wọn la máa wá bàbá gan wá kí ló fẹ́ you are such a non-entity adùnbárìmátòṣì la wá adùnbárìmátòṣì ọlá ọlọ́run yọ nínú ayé wa bá a ṣe ń ṣe fúnyàn lọ́lọ́run ṣe fúnyàn ló ń ṣe fún wa orí ìkànnì mo ti sọ pé ọjọ́ kan tí mo sọ pé mo fẹ́ lọ ra lẹ̀ kìnnìkan wọ́n bá fún mi ilẹ̀ yẹn lọ́fẹ̀ẹ́ ni ọ̀fẹ́ ló fò brass fading wọ́n bá fún mi ilẹ̀ lọ́fẹ̀ẹ́ Tókunbọ̀ ayé ẹtì Yínká sọ ni o ṣe o God bless you ẹ̀kúkú mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ló fún mi nílẹ̀. You know, Tókunbọ̀, you are such a non-entity. Ayé ẹ̀ kọ́ tapa wù. Orin yẹn jo ló ṣe wọ́nàwọ̀nà lórí bẹ́ẹ̀dì ló kọ́ kẹsẹ̀ sílẹ̀ ló kọ́ rí sókè. Ṣèbí èèyàn ní ṣèbí orí bẹ́ẹ̀dì mi ni mo wà tí mo dẹ̀ rọra ń ṣe. Tókunbọ̀ fẹ́yìn ẹ̀wọ̀n wà bẹ́ẹ̀ ní ẹ̀ sìgá tún ti jó tán. O jealous mi títí o lọ sí Turkey o lọ ṣe yín o wá sọ eyín ẹ̀yẹn ló wù wò o jealous mi títí o lọ ṣe ombre sí ẹ̀mí mọ̀ bó ṣe rí lójú ẹ̀ kò ti ẹ̀ dá ṣe bọ́ ombre lélẹ̀ ìhun rè báyìí June 2022 làwa ti ṣe ombre wa ìwọ ṣe ombre yẹn ní February kò ó dáa nínú ẹ̀ ẹgbẹ́ ni wá Tókunbọ̀ ọmọ 1966 nìyẹn ẹgbẹ́ ni fọ́jọ́ tí Gàdáfì rí ẹ ẹgbẹ́ ni fọ́jọ́ tí Gàdáfì ti òkú ẹ̀ bọ́dún òbú ẹ ò dáa rárá gbogbo ẹni tó fẹ́ òṣoríire Ọlọ́run ló ní pé kí Gàdáfì ní ìyá àti bàbá rere kó láwọn èèyàn bíi tèmi àtàwọn èèyàn gidi àwọn alálẹ̀ wọn gbọ́ òṣì tó fi sí lára dànù ọmọ wọ́dọ̀ lọ orí bó ṣe rí ni ìlú ìfá kìtìkìtì yes kò ṣe ní ṣe fá kìtìkìtì ó máa ṣe fá kìtìkìtì á jẹ́ kó bá yé òun jẹ́ òbò tó dùn òbò tó ṣúọ̀ ní tiwa kì í ṣe òbò ráṣìíráṣìí bíi ti o kì í ṣe òbò tó ń bá yé ẹni jẹ́ òbò tí ń túta yé ṣe ni ọwọ́ mi báyìí tí bá fi kànyàn báyìí ọwọ́ ire ni ẹnu mi tí bá fi súre fún yàn báyìí ẹnu ire ni kì í ṣe bíi títí ẹ Tókunbọ̀ ajá ni ẹ ajá ẹranko òkété ni ẹ ò dùn dọ́bẹ̀ ò dá rárá you are nothing but a non-entity. Yínká ọmọ nìyẹn o irú ẹ̀ ní kò jẹ́ ká máa rí o jẹ́ kí n tún play orin yẹn ká fi ṣe interlude la fi ṣe kí ló dé orí eléyìí ṣe o orí orin eléyìí ṣe o Yínká no ó wá di ẹni tí ò mọ orin kan lójú dúdú báyìí she doesn't know how to kò mọ orin kankan kò mọ orin nígbà tó ń kọrin ewé nation fún ẹ ó mọ orin kan wow abaniláyé jẹ́ jábùràbùkà ìyá òfò bàbá òfò abaniláyé jẹ́ abanilójú jẹ́ ní Tókunbọ̀
abanilójú jẹ́ tí ń lọ sílé ọkọ ọmọ rẹ̀ tí lọ ń dún ọkọ ọmọ rẹ̀ pa títí tọkọ ọmọ rẹ̀ fi pokùnso. Ìyá àjàràbùkà ìyá òfò tó kọ́ ọmọ rẹ̀ Diamond dáwàyù tó kọ́ ọmọ rẹ̀ títí ọmọ ẹ̀ tó fẹ́ sọmọ ó fẹ́ borí ọmọ Congolese yẹn jẹ́ nígbà tó rí tọmọ Congolese yẹn sọ pé rárá ni ìwọ fúnra rẹ̀ ló gbéra lọ síbẹ̀ tó lọ lu ọkọ ọmọ ẹ̀. Ìyá àjàràbùkà ni máa lu ọkọ ọmọ rẹ̀. Gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ́mọ nílé ọkọ tẹ́ ẹ mú ayé àwọn ọmọ yín tẹ́ ẹ ń bàjẹ́ tẹ́ ẹ mú ayé àwọn ọkọ ọmọ yín tẹ́ ẹ ń bàjẹ́ Ọlọ́run á báyé yín jẹ́. ESABOD ayé Ọlọ́run á bá tiẹ̀ jẹ́ bó ṣe báyé Tọ́ọ̀mù jẹ́. Ayé ẹ̀ á bàjẹ́ bó ṣe báyé ọmọ Congolese yẹn jẹ́ tó lọ lù mọ́lé. Gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ bí ayé ESABOD ṣe rí láyé wọn ṣe máa ń rí. Elizabeth Ọbánláwà, you my dear grandma, àǹtí mi olówó bùsọ̀bùsọ̀ original China investor, ẹ káàárọ̀. God bless you my sweetest heart. Ó ṣeré ẹyẹ mi wàá rí tajé jẹ iyán àyùn lẹ́nu rẹ ọmọ ọba aya ọba ńlá èèyàn gidi ni ọyìn. Àwọn yìí lọ sí China lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan. Ẹ mọ̀ ìtàn fi wọn wọ mọ́tò lọ sí China. Ẹ mọ̀ ìtàn wọ plane lọ sí China. Àwọn wọ̀nyí wọ́n ṣe bàbá ńlá business tó gbá ski. Àwọn wọ̀nyí ló yẹ ká máa pè ní olówó bùsọ̀bùsọ̀ but wọn ò ní jẹ́ pariwo olówó tí wọ́n pariwo. Olórí burúkú tó kúnbọ̀ tó lọ sí ilé ọkọ ọmọ ẹ̀ tó sì bá yí ọkọ ọmọ rẹ̀ jẹ́ tó dó tó sàsí ọkọ ọmọ ẹ̀ tó pokùnso tọkọ ọmọ ẹ̀ wà suicida tó lè tètè padà àdúgbò tó lè tètè gbàdúrà tó lè kúnlẹ̀ lórí ẹsẹ̀ méjèèjì kó gbàdúrà títí tọmọ yẹn fi pokùnso. Ẹlẹ́ẹ̀kíní pokùnso. Ẹlẹ́ẹ̀kejì wo ló lọ sílé ọkọ ọmọ ẹ̀ tó lọ lù jáde tó lọ lu ọkọ ọmọ ẹ̀ nítorí pé ọkùnrin yóò gbà kọ́ ọmọ ẹ̀ kó máa jí gbogbo owó òun kò dẹ̀ gbà kó lọ máa dálé ó lọ lù jáde ń bẹ̀. Ìyá àjàràbùkà nìyẹn àti gbogbo àwọn abiyamọ tí ọmọ yín wà nílé ọkọ tí ẹ respect ọkọ ọmọ yín tọkọ ọmọ yín forí ṣe fún yín tó fọrùn ṣe fún yín tẹ́ ẹ respect ìyá ọkọ. Gbogbo yín pátá ìyá àjàràbùkà nìyí. Gbogbo yín example ni. Ayé ẹ bàjẹ́ ESABOD bó ṣe nǹkan méjì yẹn nìkan ló ṣe láyé lásán. Ọmọ ẹ tún lóyún. Ìyá àjàràbùkà ni máa ń ṣẹ́yún fọ́mọ. Àwọn ló máa mú ọmọ wọn lọ sí hospital tí wọ́n máa ṣẹ́yún fún. Àwọn ọmọ wọn ni wọ́n ń dó lẹ́sẹ̀ títì lẹ́sẹ̀ ìgànnà táwọn ọmọ wọn máa gbóyún wálé tí wọ́n ní bèrè pé nǹkan ẹni ìdí méjì kínú ó bí ni wò ó tibi tirẹ̀ ládálé ayé ṣáàjẹ́ ń bí wọn ṣáàrẹ́ èpù ẹ̀ wàá bímọ ìláyọ̀ àtàlàáfíà. Ṣùgbọ́n kọ́ lè máa sọ pé wọ́n ṣe dáadáa òyìnbó fún lóyún dúdú fún lóyún bẹ́ẹ̀ ló ń bá ṣẹ. Irú ìyàwó who does that? A good mother kò ń ṣe yẹn. Ó ṣẹ́yún fún ọmọ ẹlẹ́ẹ̀kíní oṣù ẹlẹ́ẹ̀kejì oṣù ẹlẹ́ẹ̀kẹta oṣù ẹlẹ́ẹ̀kẹrin àfìgbà títí tílé ọmọ ẹ tó já bútẹ́bútẹ́bọ nínú. Tọ́mọ wá sá kúrò nílé fún ẹ tó sá kúrò ní gbogbo island fún ẹ tó sá lọ sí Spain. Ìyá àjàràbùkà ìyá àjàràbùkà ni máa ní káwọn ọmọ ọlọ́mọ bí wọ́n ṣe mu sìgá. Tó máa dúró sórí ìkànnì yìí tí wàá máa mu sìgá tí wàá máa tún fù tí wàá máa mu sìgá tí wàá máa tún fù. Káwọn kan irú àwọn arọkẹ́sẹ̀ yẹn náà tó lọ ń try láti mu sìgá ẹ̀rẹ́ inú ẹ̀ bó ṣe dúnú bí fùrọ̀ adìyẹ ń gbò gbé sìgá tó gbé sẹ́nu ojú olójú ojú ní gbogbo ojú ẹ̀rí tójú ẹ̀ súnkì. Ọmọ 54 ọmọ tó ṣẹ̀ṣẹ̀ máa pé 54 lọ́dún táyé ẹ̀ bàjẹ́ tó bẹ́yẹn tí òrì bá ti ṣe tí ò rọ́rọ̀ gbígbà ìwọ nìkan láàárọ̀ ni ẹni gan tí ò lẹ́sẹ̀ méjèèjì ẹni tó ti gẹ́sẹ̀ méjèèjì gan pàápàá ó bóyìnbó pàdé ó bíbejì. Ẹni tó kọ́kọ́ máa bẹ́ẹ̀ sùn nílé ayé ẹ bàbá oníyàwó 6 ni òun ló bímọ fún. Arọkẹ́ṣe ọmọ òfò ọmọ játijàti
ọmọ tí ń tọrọ jẹ gbogbo nǹkan ni show off ni. This week we are putting 200 in our kolo irọ́ ló pa 200 yẹn lọ ya ni 200 owó olówó ni kóló tó ti gé sálẹ̀ yóò ti rọra kówó ẹ̀ yóò kókó ń bẹ́ẹ̀ tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ kóló mi ló máa gbé wá. Who force you to do empowerment? Àwọn oní ẹ̀ ló Mercedes ẹ fèmí ilẹ̀ pẹ̀lú 2003 car tí mò ń gbé káàkiri ó ṣà ń gbé mi from A to B mi ò dẹ̀ ní dashboard but mò ń gùn lórí ní ọlá ọlọ́run ní UK yìí ó pàṣẹ MOT. Ẹ̀yin tẹ́ ń gbé ẹ̀ ló Mercedes tẹ́ ń fi mortality gbé ńkọ́ ẹ̀yin disable méjì tẹ́ ń fi mortality gbé tẹ́ wá ṣe ẹ̀ ló Mercedes who your Mercedes help wọ́n fi yẹ gbowó báǹkì ṣebí half price náà gbé fún yín. Ìyá Àjàràbùkà ọmọ Àjàràbùkà ni ó bú ya rẹ̀ ni ó pè ya rẹ̀ lórúkọ ni ó bú ya rẹ̀ ọmọ Àjàràbùkà ni yẹ́ ẹ máa ṣépè fún pé kó má débi òun ò fẹ́ rí títí dọ́là. Ó tapà òfẹ́ yìí méjèèjì o ó tapà fún yín honestly the two of you are so predictable. Ìyá Àjàràbùkà ESABOD tó kún bọ abọ́dẹ rìn tó bá jẹ́ pé èyí tó ṣe lánàá yẹn wọ́n bá jẹ́ pé mi nìyẹn mo máa mi tí ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ni pé mo gbọ́ máa jáde máa sọ nǹkan mi mo lè jáde kí má tiẹ̀ sọ kankan pa ẹ̀ mi ní sọ ṣùgbọ́n mo fẹ́ kó o rí pé a gbọ́ ìwọ ló dẹ̀ dùn mo dẹ̀ ṣe máa wá kó àwọn ọmọ ẹ̀ torí mi ní jẹ́ kó sọ àwọn ọmọ yẹn dé lórí burúkú bíi tiẹ̀ mi ní jẹ́ kó ìnígbà fún ẹ ò ń bọ̀ ní next week mi nígbà fún ẹ Tókunbọ̀ orí ẹ fọ́ láì ẹ̀yin èèyàn mo kàn ní kí wàá fún ní sọ́ọ̀bù kékeré ni ẹ mọ̀ pé mi ò ráyè gbogbo tó ń bá káàkiri yẹn so many things ló wà wájú mi lórí ìkànnì ìbáyìí àti gbalẹ̀ ọ̀fẹ́ wo rẹ ní bẹ́ẹ̀ sùn òrẹ́ ní kí ẹ ń bẹ̀ yẹn òrẹ́ ní gbọ́yún ẹ sókè ọyàn ẹ rọ ẹnu ẹ rọ ètè ẹ rọ ẹ̀kẹ́ ẹ rọ gbogbo nǹkan ló rọ bó ṣe wà ní tọ́kì yẹn ò dẹ̀ lọ ṣe kìíní sétí ẹ kí náà máa ń pè àwọn èyí tó máa ń tán náà máa ń ṣe yẹn kí náà ń pè wọ́n yẹn kí náà máa ń inject tó máa jẹ́ kí ojú wọn tún ṣe padà yẹn lọ ṣe òṣèyìn òrọ́kùnrin kì í sí ẹ lọ ṣèdí irú ẹ ló yẹ kán ti harvest gbogbo ọpọlọ ẹ kán harvest ọpọlọ ẹ kán harvest ọyàn kán harvest ọkàn ẹ jẹ́ kí n mọ hospital tó fẹ́ lọ kán lè búṣẹ kán búṣẹ dáadáa ń bẹ̀ Tókunbọ̀ Abọ́dẹrìn oní cancer board Tókunbọ̀ àdúrà tá à ń bẹ gbà nìyẹn cancer board nìyẹn lórí burúkú ẹni ègbé ẹni àbátàkà fira àtùpà tó dóhùn àjítọ̀ ọlọ́wọ́ irú ẹ̀ lágbo ń bo ọdọọdún ló òun rà aṣáàmà just to kó ṣàmà emphasize ẹ̀ just to dára ẹ̀ nínú dùn òun ṣàralé sí tọ́kì bí ó wù ẹ́ ó ralé sí kí ló kan tèmi ń bẹ̀ nígbà tí ìṣòwò mi ló fi rà á ilé tó rà láti 2019 tí ò generate kọ́bọ̀ fún ẹ is that a good investment kò generate èèpìnì fún ẹ kò generate ẹ fún ẹ òun ló ṣe ń sá kiri òun ló ṣe ń wẹ́ni tó jẹ́ pé àjẹgbodò ẹ tó máa wẹ́ni kúra àwọn ò sí nínú bad investment bẹ́ẹ̀ yẹn torí pé olórí burúkú èèyàn játijàti ni ẹ. On that note ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ ìyá Àjàràbùkà òun ni ó ń rè lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ download ẹ̀.